Tinubu, bí apá ẹ kò bá ká kinní yìí jẹ́ ká péjọba ilẹ̀ òkèèrè. Ọbasanjọ ló sọ ọ́. Kò sí nǹkan kan tó burú níbẹ̀ o tí a bá níjọba tí kò bá lè dáàbò bò wá, tí wọ́n ń pa ọmọ Nàìjíríà lọ́tùn lósì láì fi tẹ̀sìn tàbí ti ẹ̀yà ṣe, tí ìjọba wa ò sì rí nǹkan kan ṣe. Ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà ní láti pe ìjọba ilẹ̀ òkèèrè pé kí wọ́n wá gbà wọ́n, kí wọ́n ṣe ohun tíjọba wọn kò lè ṣe fún wọn. Ó ti sú wa kí wọ́n máa pa wá, kí wọ́n máa pa àwọn ọmọ Nàìjíríà, bóyá mùsùlùmí ni, bóyá kìrìsìtẹ́nì ni, kódà kó jẹ́ ẹlẹ́sìn àbáláyé, ìyẹn gbọ́dọ̀ dópin. Ọmọ Nàìjíríà ni gbogbo àwọn tí wọ́n ń pa yìí, àfi kíjọba fòpin sí i, bí bẹ́ẹ̀ kọ́. Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ń sọ̀rọ̀ yẹn o, olórí ìjọba Nàìjíríà nígbà kan. Bàbá náà ń bínú ni, ó ní inú òun ò dùn sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí rárá, pé ohun tí àwọn ọmọ Nàìjíríà ń là kọjá yìí kò ṣeé máa fetí gbọ́ torí kò ṣeé fẹnu sọ. Ohun tó sì fà á tó fi ránṣẹ́ síjọba Tinubu rèé pé bí apá kò bá ṣe é sán, àáká á lérí ni. Wọn ò sì gbọ́dọ̀ fèèyàn joyè àwòdì kó má lè gbádìyẹ. Tó bá wá di ohun tí ológbò ń bá àwọn èkúté ilé ṣeré pá lókè àjà, nǹkan ti dàrú nìyẹn o. Ọbásanjọ́ ń sọ̀rọ̀ níbi àpéjọpọ̀ ìṣọ̀kan fọ́dún kérésì, èyí tí àwọn 10 Commandments Prayer Altar gbé kalẹ̀ ní ìlú Jos. Níbẹ̀ lòun náà tún fẹnu sí ohun gbogbo tí ọ̀gọ̀rọ̀ aráàlú ti ń sọ tẹ́lẹ̀, tó ní ohun tí kò dáa jàre. Ọbásanjọ́ béèrè báyìí, ó dáa, kí ló dé tí à ń bẹ àwọn afẹ̀míṣòfò? Kí ló dé tí à ń tọrọ ìdáríjì lọ́wọ́ wọn? Kí ló dé tí à ń sanwó fáwọn afẹ̀míṣòfò? Èyí tó burú ni pé nígbà tí wọ́n bá sanwó fáwọn afẹ̀míṣòfò yìí tán, wọ́n á sì tún máa parọ́. Ìjọba tó ń sanwó fáwọn afẹ̀míṣòfò tó ń parọ́ fáráàlú pé àwọn kò ṣe bẹ́ẹ̀, ṣé ohun tó wá dáa nìyẹn? Bẹ́ẹ̀ ni bàbá náà ṣe ń béèrè lójú gbogbo àwọn èrò tó wà níbẹ̀, tó ní bí gbogbo eléyìí bá wá ń lọ tí ìjọba kò sì rí kinní kan ṣe, kò sóhun tó burú níbẹ̀ rárá. Kódà ohun tó dáa gan ni báwọn ọmọ Nàìjíríà fúnra wọn bá ń pe àwọn ará ilẹ̀ òkèèrè kí wọ́n máa bọ̀, kí wọ́n wá gba àwọn. Ó dájú pé wíwá sí Nàìjíríà tí Donald Trump ti Amẹ́ríkà lòun fẹ́ wá tìbọntìbọn, àti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣe ń pariwo pé àwọn fẹ́ bẹ́ẹ̀, ló jẹ́ kí Ọbásanjọ́ sọ ohun tó sọ. Ọbásanjọ́ ní ayé ti rọrùn dáadáa, torí àwọn èèlò kan ti wà báyìí tó fi jẹ́ pé kò síbi tí ẹni tó ṣe aburú wà tí ìjọba kò lè wá rí, àfi tí wọn kò bá fẹ́ wá, tàbí tí wọ́n bá rí tí wọn kò bá lè ṣe kinní kan fún un. Ṣé ní tòdodo, ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ pé àwọn mọ ibi tí àwọn afẹ̀míṣòfò wà, kódà àwọn mọ inú igbó tí wọ́n ń gbé. Ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí ni aṣòfin kan, Garba Maidoki, sọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà pé ìjọba Nàìjíríà mọ ibi tí àwọn afẹ̀míṣòfò yìí wà. Wọn kò lè sọ pé àwọn kò mọ̀bẹ̀, gbogbo àwọn làwọn mọ ibi tí wọ́n wà. Ó ní ohun kan náà ló kù kí àwọn aláṣẹ Nàìjíríà ṣe, ìyẹn náà ni kí wọ́n pinnu lọ́kàn ara wọn bóyá wọ́n fẹ́ máa sanwó fáwọn ará bí yìí ní gbogbo ìgbà ni o, àbí wọ́n fẹ́ bá wọn jà. Maidoki ní tó bá jẹ́ wọ́n fẹ́ máa sanwó fún wọn ni kí wọ́n pa gbogbo iye tí wọ́n bá fẹ́ fún wọn pọ̀ lẹ́ẹ̀kan náà, kí wọ́n san án fún wọn kí ọ̀rọ̀ ìjínigbé àti wàhálà ojoojúmọ́ yìí sì parí. Tó bá sì jẹ́ pé a fẹ́ bá wọn jà náà ni ká bá wọn jà lẹ́ẹ̀kan náà, kí gbogbo ọ̀rọ̀ náà sì pin lọ́wọ́ kan. Kí Maidoki tó sọ tiẹ̀ yìí ni gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti sọ ní ọjọ́ 4 oṣù kẹsàn-án 2025 yìí pé òun ní tòun o, òun gẹ́gẹ́ bí gómìnà Zamfara, òun mọ ibi gbogbo tí àwọn afẹ̀míṣòfò wà ní ìpínlẹ̀ tòun. Òun mọ ọ̀kọ̀ ibi tí wọ́n wà àti bí wọ́n ṣe lè débẹ̀. Ṣùgbọ́n àwọn agbófinró àti àwọn sọ́jà tó wà ní ọ̀dọ̀ àwọn kì í gba àṣẹ kankan lọ́wọ́ tòun. Àbújá ni wọ́n ti ń gba àṣẹ. Ohun tí ará Àbújá bá pa láṣẹ fún wọn ni wọn yóò sì máa tẹ̀lé, tí wọn yóò sì máa gba ibi tí àwọn afẹ̀míṣòfò wà kọjá láì ní kọlù wọn tàbí mú wọn. Ọkùnrin gómìnà náà sọ báyìí pé mo fi Ọlọ́run ọba Allah búra, níbi yòówù tí ọ̀gá afẹ̀míṣòfò kankan bá wà ní Zamfara yìí, mo mọ̀ bẹ́ẹ̀ o. Bó bá wọlé mo mọ̀, bó bá jáde mo mọ̀. Lórí fóònù mi tí mo mú dání yìí, mo lè fi gbogbo ibi tí wọ́n wà hàn yín. Àmọ́ kò sí agbára kankan lọ́wọ́ mi. Mo fẹ́ fi dá yín lójú pé lónìí yìí
tí mo bá lágbára láti pàṣẹ fún àwọn sọ́jà àti àwọn agbófinró gbogbo tó wà nípìnlẹ̀ tèmi láàrin oṣù méjì péré lọ́rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí máa dópin lọ́dọ̀ tiwa. Kó tó di ìgbà yìí rárá, nígbà tí àwọn afẹ̀míṣòfò yìí lọ dá rélùwéè kan lọ́nà, ìyẹn rélùwéè tó ń lọ sí Kaduna láti Àbújá, ní ọjọ́ 28 oṣù kẹta ọdún 2022 ní Nasiru El-Rufai tí í ṣe gómìnà Kaduna nígbà náà ti sọ pé àwọn mọ ibi tí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí wà. Ó ní àwọn mọ ilé wọn, àwọn mọ ọ̀nà wọn, bẹ́ẹ̀ ni ìjọba pàápàá mọ tẹlifóònù àwọn ọ̀gá wọn. Ó ní kò sẹ́nìkan tó wà nínú ìjọba tó jẹ́ alágbára tí yóò ní òun kò mọ àwọn nǹkan wọ̀nyí títí dórí àwọn ọ̀gá ológun. Nígbà lòun sọ pé ìdí tí àwọn kò fi tí ì kọlù wọn ni pé ìjọba kò tí ì pè wọ́n ní afẹ̀míṣòfò, àmọ́ kóòtù kan ti sọ pé afẹ̀míṣòfò ni wọ́n, nítorí bẹ́ẹ̀ àwọn yóò bẹ̀rẹ̀ sí kọlù wọ́n ní kòṣẹkòṣẹ láti ìgbà náà lọ. Àmọ́ ọdún kẹta tó ti sọ bẹ́ẹ̀ nìyẹn. Ohun tó sì wà nídìí ẹ̀ tí ìjọba kò fi tí ì kọlù wọ́n kò yé ẹnìkankan o. Yàtọ̀ sí pé ìjọba kò kọlù wọ́n, àwọn afẹ̀míṣòfò náà ń pọ̀ sí i lójoojúmọ́ ni. Wọ́n sì ti wá di ológòmùgòmù síjọba àti gbogbo ọmọ Nàìjíríà lọ́rùn. Kò sí ẹnì kan tó lè sọ pé òun mọ ohun tó fà á tí ìjọba kò fi dáná yá wọn. Ohun tó ń bí Ọbasanjọ nínú gan nìyẹn o. Bàbá náà ní ìjọba Nàìjíríà kò lè ní àwọn kò mọ ibi tí àwọn afẹ̀míṣòfò yìí wà. Ó ní wọn ò lè sọ bẹ́ẹ̀ rárá. Níbi tí ayé dé dúró báyìí, bàbá Ọbasanjọ ló ń sọ̀rọ̀ yẹn o. Níbi tí ayé dé dúró, tí ìmọ̀ ẹ̀rọ ti jáyé jọ́run, kò sẹ́nìkan tó gbọ́dọ̀ ní òun ríbi sá pamọ́ sí lẹ́yìn tí tọ̀hún bá ṣe àìdá tàbí tó hùwà ọ̀daràn tán. Níbo ni tọ̀hún fẹ́ wà tí ẹ̀rọ sátáláìtì kò ní tú fó? Níbo ló fẹ́ sá lọ tí ẹ̀rọ drone kò ní wá jáde? Kí èmi tó kúrò níjọba gẹ́gẹ́ bí olórí Nàìjíríà ni mo ti mọ̀ pé alágbára láti mọ ibi tí àwọn afẹ̀míṣòfò tàbí ẹnikẹ́ni tí a bá fẹ́ rí wà. Pàápàá àwọn tí wọ́n bá ṣe aburú, àti lágbára nígbà yẹn láti mọ ibi yòówù tí wọ́n bá sáwọ̀. Agbára tí a kò ní nígbà yẹn ni láti kọlù wọ́n ká mú wọn. Àmọ́ pẹ̀lú agbára ẹ̀rọ drone tó ti di kárí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ní, tí àwọn tí kò tó Nàìjíríà ń lò ó, kò sí ohun tí a gbọ́dọ̀ sọ pé ó tún dá wa dúró tí a kò fi lè mú àwọn afẹ̀míṣòfò tó bá wà lórílẹ̀-èdè wa níbi yòówù kí wọ́n sá pamọ́ sí. Ohun tí a sì gbọ́dọ̀ ṣe béèrè lọ́wọ́ ìjọba wa rèé pé kí ló dé tí wọn kò mú àwọn apaniláì nídìí yìí nìyẹn. Ohun tó jẹ́ kí Ọbásanjọ́ fọbalẹ̀ nìyẹn. Ó ní ọ̀kan lára àwọn èèyàn àgbáyé làwa náà. Bí ọ̀rọ̀ bá dà báyìí tí ìjọba wa kò bá lè ṣe é, ẹ̀tọ́ wa ni láti pe àwọn èèyàn àgbáyé pé kí wọ́n wá bá wa ṣe o, kí wọ́n wá bá wa ṣe ohun tíjọba wa kò lè ṣe. Bí wọ́n bá ń pa wá, ojúṣe ìjọba wa ni láti gbà wá kí wọ́n sì dáàbò bò wá. Àmọ́ bí wọn kò bá lè ṣe yẹn, ó yẹ ká lè bi wọ́n léèrè pé kí ló dé tí wọ́n ń wò wá níran táwọn kan fẹ́ pa wá run. Ó yẹ ká lè béèrè lọ́wọ́ ìjọba, ká béèrè lọ́wọ́ àwọn aṣáájú gbogbo. Àmọ́ bíjọba kò bá ṣe ohun tó yẹ kí wọ́n ṣe, kò sóhun tó burú bí ẹ bá pe àwọn òyìnbó láti ilẹ̀ òkèèrè kí wọ́n wá gbà yín o. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ ṣe wí, tó sì fi ọ̀rọ̀ náà ránṣẹ́ sí Tinubu, ẹni tí àwọn èèyàn tiẹ̀ náà ń sọ pé adìẹ ń làágùn pé ìyẹn ni kò jẹ́. Wọ́n ló ń ṣèwọ̀n tó lè ṣe, omi ló pọ̀ ju ọkà lọ fún un. Ṣùgbọ́n bí omi pọ̀ ju ọkà lọ tàbí bí omi ò tó fún ọkà, ohun tí gbogbo ọmọ Nàìjíríà ń wí náà ni pé níjọ́ wo ni ìpakúpa yìí yóò dópin láàrin gbogbo wa o. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ yìí fún Bùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.